من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، وصلى اللهم على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن كان معه إلى يوم القيامة. أدعوكم الله ọba alágbára, ọba elétò, ọba ọ̀jọ̀gbọ́n, ọba tí ń darí ayé pẹ̀lú bí ó ṣe fẹ́. A kí gbogbo ẹ̀yin olùtẹ́tígbọ́ wa ní àsìkò yìí. Ẹ má fòyà, ẹ má bẹ̀rù. Ètò yín, ètò wa, ètò tí ẹ̀ ń retí náà ni ọ̀nà tí Ọlọ́run tún kádàrá pé a gbàjọ kàn síra wa ní òun ni a fi kàn síra wa yìí. Kọ́lọ́run bá lékè ọlá kó gba gbogbo ẹ̀ ní ìjọsìn fún wa, ó sì fún àwa náà ní ìgbà àyàmọ́ kó jẹ́ kí a bá níbi tí yóò ti dáa. Ètò yín, ètò wa Nurul Islam, ètò tí a pè àmà rẹ̀ ní ìrántí màmá wa Alhaja Elizabeth Babatunde ilé Gomboro Àbọ̀rẹ́rìn ní ìlú ńlá tí a ń pè ní Èrúwà ní Ọ̀yọ́ state wa níbí. Àfọlọ́ Ọlọ́run àfi bí Ọlọ́run mọ̀mọ́ náà, Ọlọ́run bá wa gbà wọ́n ní àbọ̀, Ọlọ́run bá wa kẹ́ wọn, bá wa ṣe àmójúkúrò níbi àṣìṣe wọn. Wala la hawla wala quwwata illa billahil azim. Lónìí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, àrùn mẹ́ta tí kì í dọ̀bẹ̀ nù, òun náà tún ni àtúnjẹ́ àwọn bàbá wa, bàbá àlùbáríkà, bàbá ìdùnnú, bàbá tí Ọlọ́run kọ́ mọ̀ ṣe, tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Mahadun Najah ní Ìbítóyè street ní Muslim. Àwọn ni wọ́n síwájú tí gbogbo wa tí a tẹ̀lé wọn lẹ́yìn. Àfọlọ́ Ọlọ́run bẹ̀ lọ́hùn, Ọlọ́run mọ́ ti gbà wọn kúrò níwájú wa, mọ́ já wa náà kúrò lẹ́yìn wọn báyìí. Bàbá tí mò ń pèrè àwọn ni Sheikh Abdulwahid Abdulhamid. Ẹ kí àwọn ará ilé. Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Àwọn sọ́ọ̀sì wa tí wọ́n jẹ́ aṣíwájú mi nínú iṣẹ́ Ọlọ́run, Sheikh Abdulrahman Muhammad Al-Awwal Ọlálékan, àwọn náà ń bẹ pẹ̀lú wa níbí. Bàbá mi kí àwọn ará ilé. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ohun tí fẹ́ ṣe díẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú nínú iṣẹ́ Ọlọ́run. Ọlọ́run bá lékè ọlá òní dá yín jókòólẹ̀, àtẹ̀yìn àti àwọn bàbá wa àti gbogbo àwa tí à ń tẹ́tí gbọ́ wa. Ní òní gẹ́gẹ́ bí a ṣe mọ̀ láti gbà tó Ramadan ti bẹ̀rẹ̀, oníbejì náà ni prógráàmù wa òní yóò tún jẹ́ lónìí pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run. Àwọn bàbá wa Sheikh Abdulwahid Abdulhamid wọ́n bá wa sọ̀rọ̀ lórí zaka, pàtàkì rẹ̀ àti bí a ṣe gbọ́dọ̀ mójútó sí. Àwọn Sheikh Abdulrahman Muhammad Al-Awwal wọ́n bá wa sọ̀rọ̀ lórí tí wọ́n ń pè ní al-khusuma, ìrúkèrúdò, ìjà, àìgbọ́ra ẹni yé. Kí ni àwọn okùnfà rẹ̀? Kí sì ni àwọn aburú àti ìnira èyí tí ó wà níbẹ̀? Kí tún ni àwọn tí ó jẹ́ oògùn tó yẹ kí tí ọmọ ènìyàn bá ilé dúnrín mọ́ irú rẹ̀ kò ní í ṣẹlẹ̀ nínú ìṣẹ̀mí ayé ọmọ ènìyàn, kódà bí ọmọ wáyé ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni tí ò ní jẹ́ tí yóò mọ̀ jẹ́ gbogbo ìgbà. Kí má lọ jìnnà pẹ̀lú àsìkò wa èyí tí kò bẹ́ẹ̀ ni kankan ṣe ọ̀rẹ́. Sheikh Abdulrahman Al-Awwal wọ́n bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ wọn fún wa lórí tọ́pìkì tí mo wí. Kọ́lọ́run bá lékè ọlá kó bá wa tọ́ ahọ́n wọn sọ́nà. Faddal mashkuran min Allah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi wa kafa, wassalatu wassalamu ala rasulil mujtaba. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Atọ́rọ̀ ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run bá fún Ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. Ìdánilẹ́kọ̀ọ́ tòní àkọlé rẹ̀ òun láti gbọ́n látẹnu atọ́kùn Fadilati Sheikh Iskil Hamza Yanyansi. Yẹn ni pé al-khusuma, ìjà, àìgbọ́ra ẹni yé tí ń ṣẹlẹ̀ láàrin ọ̀rẹ́ méjì tàbí láàrin ọkọ àtaya, láàrin bàbá àtọmọ, láàrin bàbá àtìyá, láàrin ọkọ àtìyàwó. Àwọn nǹkan wo òní máa ń fà á? Aburú wo ni máa ń ti abẹ́ rẹ̀ jáde? Kí wá ní ọ̀nà àbáyọ? Bó o láṣẹ dènà ìjà kó tó di pé a tẹ̀ sí iwájú? Allah subhanahu wa ta'ala Ọlọ́run ní ma farratna fil kitab min shay. Ara àwọn nǹkan tí ń bẹ nínú ẹ̀sìn Islam léyìí tó ṣe pé a lè rí nínú àwọn ẹ̀sìn yòókù náà. Gbogbo abala pátá ó ní Quran ńlọ dá sí. Gbogbo abala pátá ó ní Ànábì Muhammad sallallahu alaihi wasallam ńlọ mẹ́nubà. Àníṣe Salman al-Khair, Salman al-Farisi
ó ní allamana rasulullahi sallallahu alayhi wa sallam kulla shay'in ó ní gbogbo nǹkan pátápátá lànàbí ti kọ́ alẹ́ kọ́ nípa rẹ̀ khusumanu ìjà àtún máa wò pé ìjà sí àtún jẹ́ tẹ́tù máa sọ nípa rẹ̀ lórí wáàsí látàrí wípé àwọn aburú lónìrànràn òní ń bẹ níbi ìjà ilé tíjà bá ti ń lọ ń bẹ ilé náà kì í tutù ìmà gbóná ni ìjà tí bá ń ṣẹlẹ̀ lemálema láàrin lọ́kọ láyà ohun tí ó bí òun náà ni kọ̀rẹ́ni sílẹ̀ bó bá tiẹ̀ mọ́ ní kọ̀rẹ́ni sílẹ̀ kì bá máa dáa ṣùgbọ́n tí ń bẹ lẹ́yìn ọ̀fà ó jòjé lọ bí kọ̀rẹ́ni sílẹ̀ tó bá ṣẹlẹ̀ láàrin lọ́kọ láyà àwọn ọmọ àwọn ni wọ́n forí gbà àwọn ni wọ́n jẹ́ dọ̀híyà níbi ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ èyíkéyìí ìlú tí ìforígbárí tí bá ti ń ṣẹlẹ̀ yálà láàrin ìjọba pẹ̀lú àwọn ará ìlú ni tàbí láàrin ìlú méjì síra wọn àìfọkànbalẹ̀ a máa ṣẹlẹ̀ nírú ìlú bẹ́ẹ̀ yàtọ̀ síyẹn gbogbo àwọn nǹkan tó jẹ́ nǹkan ìmúṣagbára àwọn dúkìá a máa tibẹ̀ a máa bá lọ àṣé ìdí pàtàkì ni tí òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alayhi wa sallam tá a bá gbàgbé nínú ìdánilẹ́kọ̀ọ́ àkọ́kọ́ àti ìdánilẹ́kọ̀ọ́ tó wáyé kó tó di pé Ramadan yóò bẹ̀rẹ̀ hadithi tí ń bọ̀ yìí amẹ́nubà hadithi al-Qudusi ni ọ̀rọ̀ Ọlọ́run ọba ni ọ̀rọ̀ Ànábì wa Muhammad náà tún ní pẹ̀lú nínú hadithi náà ọwọ́ bí tá a fẹ́ lò ń bẹ̀ ni pé fàyín sábàhù ahadun aw qatala faliyakul inni sa'imun látàrí pé inú oṣù Ramadan oṣù tá a ti máa ń kẹ́kọ̀ọ́ nípa bá a ṣe lo gbogbo àwọn oṣù mọ́kọ̀ọ̀kànlá yòókù òní Ramadan ńlọ́jẹ́ Ànábì wa ń sọ fún agbẹ́tọ̀ ìrẹ́tọ̀ ń bá ń gbàwẹ̀ bẹ́ẹ̀ nìkan bá bú ọ gbogbo èébú tó bá rí ó fi bú ọ pátápátá aw qatala abẹ́nìkan ló tiẹ̀ sọ pé kó jẹ́ káwọn fẹ́ kẹ́ sènàjú má bú o má bàjá o ṣùgbọ́n faliyakul ntí kò sọ ni wípé ìnímọ̀rọ̀ òun sọ ìmọ̀ aláwẹ̀ onímọ̀jẹ́ aláwẹ̀ kì í bá yàn jà àti àdìfì yìí kì í ṣe ní Ramadan nìkan ní lílo rẹ̀ ńlọ́wà yálà Ramadan ń bẹ àbí ò tiẹ̀ sí Ramadan ìjà mamquz nǹkan tó ṣe pé àbínú sí ni látàrí wípé àárín ọ̀rẹ́ méjì tí ń tò ìjà a máa jẹ́ kí òun péyà kó ṣẹlẹ̀ láàrin wọn ìfọ̀kànbalẹ̀ kì í sí léyìíkéyìí ọ̀dẹ̀ àbí ìlú tó bá ti jẹ́ pé wọ́n bá ń bára wọn jà ìjàkadì eléyìí ni ó wá gbé mi lọ síbi àwọn aburú sàn-án léyìí tó ṣe pé ìmọ̀ ń ti bí ìjà tí máa ń ti bí ẹbẹ̀ jáde ìkíní ni pé gbogbo àtìyàn méjì tí wọ́n bá ti lè ń bára wọn jà àtẹnìkíní àtẹnìkejì wọn ẹni kórìíra ẹni ìbínú sí òní wọn jẹ́ níwájú Ọlọ́run èmi kí mo wí eléyìí òjíṣẹ́ Ọlọ́run ọba ló sọ nínú hadith ìtaàrí nínú Sahih Bukhari òjíṣẹ́ Ọlọ́run ọba sọ pé inna abgada rijali ilallah al-aladul khasm ẹni tọ́lọ́run ọba tó kórìíra jùlọ ẹni tọ́lọ́run ọba tó bínú sí jùlọ nínú èèyàn ẹni tó bá jẹ́ oníjànga àṣẹdédọ̀tọ̀ khusuma alájàngbìlà ẹni tó ṣe pípín àlá kò ní í gbọ́ láyé èmi àti lámarin kọ́ àtún kíra wa táyé dọ̀run ọ̀tá lábàárà wa sí kú bí a bá ti pàdé àṣà máa jà ní irú ẹni báwọn ẹni kórìíra jùlọ ló jẹ́ níwájú Ọlọ́run. yàtọ̀ sílẹ̀ yẹn ẹni tí bá ti ń bá yàn án jà àbí ìlú méjì tí wọ́n bá dojú ìjà kọra wọn gbogbo ìlú báwọn àyè gbogbo àwọn tí wọ́n bá ń bára wọn jà àwọn báwọn yukhalifuna hadiya nabi sallallahu alayhi wa sallam ìlànà tó dáa ìtí ànábì wa sallallahu alayhi wa sallam tó mú wá ó ń làwọn yẹn ó ní wọ́n ń yapa rẹ̀ nínú hadith la tahjuru wala tadabaru wala tajassasu wala yabi' ba'dukum ala bay'i ba'din wa kunu ibadallahi ikhwana òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam nínú hadith yìí ó tó lera wọn látàrí wípé ọwọ́ gẹ́gẹ́ òní máa ṣíwájú jó anábì ní ẹ gbọ́dọ̀ yẹra yín lódì o ẹ gbọ́dọ̀ kọ̀yìn síra yín wala tajassasu má ṣe máa sọ àléébù ọmọnìkejì rẹ
má máa fi mú fínlẹ̀ nípa ọmọnìkejì rẹ mọ́. ọjà tẹ́nìkan bá ti ta má sọ pé wọ́n tún fẹ́ rà á. bákan náà wakunu ibadallahi ikhwana, ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí, ẹ̀yin ẹrúsìn Ọlọ́run Ọba, ẹ ṣera yín bí ọmọ ìyá, ẹ dìra yín mú, ẹ ṣọ̀kan láàrin ara yín. Imam Nawawi ìgbà tí a ń kọ́mẹ́ǹtì lórí hadith yìí, bàbá ní i'lam bọ́ọ̀ bá mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́mọ anatahajura watadabura pé yíyan rẹ ní lódì, kíkọ̀yìn síra ẹni, watajassus mímá fimú fínlẹ̀, mímá wádìí nípa ọmọnìkejì, wa bay'ul muslimi ala bay'i akhihi, ọjà tí mùsùlùmí kan ti ń yọwó àbí ètí ti ń tà kí wọ́n ní tó wá sọ pé nílò tó fẹ́ rà ó rí mi má. gbogbo àwọn ń ta kàálẹ̀ ìpátá tuaddi ila al-khisam, ó ní ìmọ̀ ń ṣe àtọ́kùn lọ síbi ìjà, òní máa ń bí ìjà. wa ila qat'il awasil al-ukhuwa, ìjọ́mọ̀yá okùn jọ́mọ̀yá tí ń bẹ láàrin àwọn tí wọ́n bá ti ń ṣe báwọn okùn jọ́mọ̀yá wọn yóò já. ìdí nìtí Ànábì wa sallallahu alayhi wa sallam tó fi kọ àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tó fi kọ fún wa látàrí pé ní tí ó padà bí ohun tí ó dáa ni. yàtọ̀ sílẹ̀ yẹn Ọlọ́run pa wá láṣẹ, ó ní ká jìnnà sí ìlànà àṣetán ẹni ẹ̀kọ́. gbogbo àtàbá ti ń bára wájà pátá à ń tẹ̀lé àṣetán nínú. Ọlọ́run bá subhanahu wa ta'ala sọ pé innama yuridu shaitan an yuqi'a baynakum al-adawata wal-baghdha, ìyẹn nínú suratul Maida ayé ẹlẹ́ẹ̀kọkànléláàádọ́rùn. Ọlọ́run ní àṣetán ó fẹ́ kẹ́ ẹ mutí, ó fẹ́ kẹ́ ẹ ta tẹ́tẹ́, kò sí ń tọ́fà tó fi ṣe ọtí mímu lójú ọ̀yìn fún yín, tó fi fẹ́ kẹ́ ẹ máa ta tẹ́tẹ́. ìtì ń wá lábẹ́ rẹ̀ ni pé yuridu shaitan an yuqi'a baynakum al-adawa, ìbára ẹni ṣọ̀tá ó fẹ́ kó gbilẹ̀ láàrin yín, ó fẹ́ dá ọ̀tá lẹ̀ láàrin yín, ìkórìíra ọmọnìkejì, ìkórìíra láàrin ara yín ó fẹ́ kó ṣẹlẹ̀. ìdí nu tí àṣetán tó fi jẹ́ wípé ó ń fẹ́ kẹ́ ẹ ta tẹ́tẹ́, bákan náà kẹ́ ẹ sì máa mutí. nínú Sahih Muslim hadith Jabir kọlọmba nìyọnu sí, òjíṣẹ́ náà bá sọ pé inna ash-shaytana qad ayisa an ya'budahu al-musallun fi jaziratil arab lakin fi at-tahrish baynahum. Ànábì ní àṣetánì ẹni ẹ̀kọ́ ó ti já kàn kú òǹbi pé ẹnìkankan tún lè sọ pé òun ó forí balẹ̀ fésù mọ́, ẹnìkan tún lè sọ pé òun ó máa sin èṣù mọ́ nínú àwọn olùkírun tí a ń bẹ ní erékùṣù ilẹ̀ Lárúbáwá. kí wọ́n ní sẹ́yìn tó ń wá ṣe ni wípé yóò máa wá dá ọ̀tẹ̀, iná fìtínà, iná àjà ṣèitán yóò máa wá dálẹ̀ láàrin wọn. àfàwà Nawawi wọ́n sọ̀rọ̀ kan lórí àárín wọn. ẹ̀ ń bá níṣọ yóò Muslim nílé ẹ̀dàkùn ẹ̀já lọ kà á àgbọ̀n tí bàbá tí wọ́n wí níbẹ̀. lára àwọn nǹkan tí ìjà títún wọn ń bí ni wípé ìfọ̀kànbalẹ̀ kìí sí ní gbogbo onúlé, ní gbogbo òlú léyìí tí ìjàmbá ti ń ṣẹlẹ̀ níbẹ̀. èyíkéyìí inú àwùjọ léyìí tí ìjàmbá ti ń ṣẹlẹ̀ níbẹ̀. ìyẹn wo ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nílẹ̀ Cairo, kọ́nà ọba kọ́ba ni bomi pa iná fìtínátì èyí tó ṣe pé ń ṣẹlẹ̀ níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ látàrí wípé àbòsí ìní afẹ́ṣe fẹ́ǹtì ń bẹ lórí ipò. ṣùgbọ́n àwọn tó ṣe wípé wọn ò fẹ́ràn ìrẹ́jẹ, wọn ò fẹ́ kọjá pé ní tí a yàn sípò tí gbogbo aráàlú tí a ń dìbò fún pátá ká wá lè kúrò lórí ipò lọ́sàn kan òru kan láìsí kó bá yẹ ẹsẹ̀ kan ńlọ́sẹ̀. ilé ìbí ìjà ẹ wá wo ohun tí ń ṣẹlẹ̀ látàrí ìjà náà. ìfọ̀kànbalẹ̀ kò ní í sí, àsùn forí lẹ́sùká kò ní í sí léyìíkéyìí níbi tí ìjà níbà tí ń wáyé. yàtọ̀ sílẹ̀ yẹn ni wípé ẹn tó jẹ́ oníjà rẹ tó bá ti lè fojú gánni rẹ̀ báyìí, àbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ọ wà láwùjọ bìkan bóyá wá sálámà abó tí ẹ̀ gbóhùn rẹ̀ pé ń bọ̀, àkọ́kọ́ tí ó ṣẹlẹ̀ ni wípé àwọ̀ rẹ̀ yóò yí padà, ọkàn rẹ̀ yóò yí padà, bó o ṣe ń sọ̀rọ̀ bọ̀ gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà ó tún yí padà. ọ máa wò ó bí kílò tiẹ̀ lanu, bí kílò gbé mi, bí kọ́kọ́ tiẹ̀ pa á. ìtì máa ń ṣẹlẹ̀ náà lára àwọn aburú ètí ń bẹ níbi ìjà òun lélẹ́yìn. ẹni pé bí káburú ṣe oníjà rẹ̀ ntí yóò máa ṣẹlẹ̀ ntí yóò máa wá sínú ọkàn èèyàn nu. ìdí nìyí tó fi jẹ́ pé òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alayhi wa sallam ló fi sọ fún wa pé gbogbo dìtọ́ bá yan ọmọ ìyá rẹ̀ má jẹ́ ó tayọ ọjọ́ mẹ́ta. nínú hadith la yahillu li muslimin an yahjura akhahu fawqa thalathi layal,
kọ̀lẹ́tọ̀ fẹ̀ntọ́ bá jẹ́ mùsùlùmí láti yan ọmọ ìyá rẹ̀ lódì tayọ ọjọ́ mẹ́ta yaltakiyan táwọn méjì tí wọ́n máa bára wọn pàdé fayu'ridu hadha wa yu'ridu hadha bẹ́lẹ̀ yìí tó bá rí oníjà rẹ̀ yóò gbọ̀n rí kò ní fẹ́ kọ́ pa ọ̀nà ibi tó ń gbà kò ní fẹ́ kọ́ gbàbẹ̀ kọjá ẹlẹ́kùn lára àwọn aburú ètí ń bẹ níbi ìjà òǹlẹ́lẹ́yìí yẹn ni pé àní fẹ́ rí oníjà ẹni àní fẹ́ bá pàdé àní fẹ́ bá jókòó àní fẹ́ bá tọwọ́ pọwọ́ bíi káburú kan kó ṣẹlẹ̀ sí léyìí tó pèsè rí àkọ́fẹ́ òun náà ní tí ó máa wá sínú gbẹ̀yàn láàrin náà tó ní wípé èyíkéyìí àwùjọ tíjà bá ti ń ṣẹlẹ̀ tàbí àwọn ọ̀rẹ́ méjì tí wọ́n bá ń bára wọn jà àánú ọlọ́run yóò máa ta kété sírú lébẹ̀ ni ìbínú ọlọ́run òní yóò máa sọ̀kalẹ̀ sí èyíkéyìí agbègbè nípa tí wọ́n ti ń bẹ níbẹ̀ ìjà àjàkú akátá òní ń bára wọn jà láàrin ara wọn àánú ọlọ́run yóò jìnnà sí wọn títí tí wọ́n fi ṣe àtúnṣe tí gbámi sí omi òtó tí ń bẹ láàrin wọn tí ó fi di pé yóò parí nínú hadith ìtàbù rírà tí ó gbà wá òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alayhi wa sallam sọ pé tuftahu abwabul jannati yawmal ithnain wa yawmal khamis Ànábì ní ilẹ̀kùn àlùjánà Ọlọ́run ọba yóò ní káwọn màláíkà kí wọ́n ó ṣí ilẹ̀ ní gbogbo ọjọ́ Monday àti ní gbogbo ọjọ́ alkhamis wọ́n ó sì gbogbo ẹlẹ́ pátápátá fayaghfiru likulli abdin la yushriku billahi shay'an gbogbo èyíkéyìí ẹni tí ó bá ti lè wá ṣẹbọ sọ́lọ́run ọba ọkùnrin ni obìnrin ni ọmọdé ni alàgbà ni tí ó bá ti ṣẹbọ sọ́lọ́run ọba rárá gbogbo wọn pátápátá Ọlọ́run nìkan máa kọ ká máa ṣe ìdáríjì ẹ̀ṣẹ̀ fún wọn wọ́n ti foríjì wọn illa rajulan kana baynahu wa bayna akhihi shahna àyàfi ẹni tó bá ṣe pé gbámi sí omi òtó inú ni bí ni ìjà ìbá ń bẹ láàrin rẹ̀ àti ọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí ìbára ẹni ṣọ̀tá ìkórìíra ara ẹni ìbá ń ṣẹlẹ̀ láàrin wọn irú àwọn méjèèjì báwọn fayuqal Ọlọ́run wa sọ fáwọn màláíkà wípé anziru hadain hatta yastaliha ẹ̀mẹ́ta lọ́lọ́wọ́n bó wí ẹni pé àwọn méjì tí ń bára wọn jáun ẹ má ti forí ẹ̀ṣẹ̀ ẹ má fi jì wọn títí wọn fi ṣe àtúnṣe láàrin ara wọn àfàwà Bájí ẹgbọ́n tí wọ́n wí lórí ìtumọ̀ hadithi yìí wọ́n ní maana fatihu abwabil janna ìtumọ̀ kọ́nà bó ṣílẹ̀kùn àlìjánà ní wípé kathratu safhi ọ̀pọ̀lọpọ̀ ìsàmójúkúrò látọ̀dọ̀ Ọlọ́run yóò máa ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀dá wal gufran ìforíjì ẹ̀ṣẹ̀ jìnnì yóò máa ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀dá raf'ul manazil ẹ̀dá kọ̀ọ̀kan Ọlọ́run ní ká máa gbéga nípò wa i'ta'u thawabil jazil ká máa wá sànkó wá lẹ́sàn tó pọ̀ lórí àwọn iṣẹ́ kókòkó ètí kálukú ètí à ń ṣe nílẹ̀ ayé yẹn ni pé àwọn tí wọ́n bá ń bára wọn jà gbogbo àwọn orí tá a kà á lẹ̀ kò ní jẹ́ tiwọn àforíjìn wọn ò ní rí gbà wájú Ọlọ́run wọn ò ní ga nípò lọ́dọ̀ Ọlọ́run ọba ẹ̀san Ọlọ́run ò ní san wọ́n lẹ́san lórí ntí a bá gbélé ayé ṣe bákan náà àmójúkúrò ò ní jẹ́ tiwọn látọ̀dọ̀ Ọlọ́run ọba afáwa Nawawi àwọn náà sọ ń tọ́jọ́ mọ́ ìròǹtà wíwọ̀n lára burú tí ń bẹ ń bẹ tó ni pé fọkàndánù ta'awun èyíkéyìí àwùjọ tíjà bá ti lé ń ṣẹlẹ̀ àbí wà àtọmọ ìyá rẹ tẹ́ ẹ bá ń bára yín jà dákun ràn lọ́wọ́ ṣe nǹkan báyìí fún mi kò ní í ṣẹlẹ̀ láàrin yín ìkànlọ́wọ́ ò ní í ṣẹlẹ̀ bọ́ bá lè já kòtò bílẹ̀ rẹ bá lè wó kó wó bí bá lè pọ́ọ́kú kọ́ pọ́ọ́kú àwọn tí ó máa ṣẹlẹ̀ nù ìkúnra ẹni lọ́wọ́ kò ní í ṣẹlẹ̀ bákan náà àwùjọ tí lóye yìí bá ti ń ṣẹlẹ̀ da'afu rawabiti bayna al-muslimin ìyẹn ni pé okùn èyí tó sọ wa mùsùlùmí pọ̀ okùn yìí yóò di tí ó lẹ ìjọmọ ìyáhùn kò ní í fẹsẹ̀ múlẹ̀ mọ́ léyìíkéyìí nínú àwùjọ tí lè bá ti ń ṣẹlẹ̀ bákan náà ìjà a máa fa kí okùn mọ̀lẹ́bí a máa fa kí kọjá ẹ̀rí ń bẹ lórí àwọn eléyìí nígbà tá a bá mọ àwọn aburú èyí tí ń bẹ níbi ìjà pé bó ṣe pọ̀ tó rè kí wàá ní tiwa máa ń bí ìjà ìkíní àwọn nǹkan tí máa ń bí ìjà tẹ́tẹ́ títa ọtí mímu nígbà ọba ti mu tí yóò kàn bó tọpọlọ tó ti sákúò lágbárí kò sí tí ò lè ṣe sọmọ ya rẹ̀ ó lè gun nígò ọ̀rọ̀ tí ò tí ì tọrọ òní òbí nínú bíjọ òṣèṣẹ lẹ́nu níbi tẹ́tẹ́ títa náà látàrí pọ̀ jẹ́ gbogbo owó rẹ̀ tó mú wá ńlọ ti jẹ tán aṣọ tó tún wọ̀ wá náà ó tún ẹbẹ́ tì ó tún jẹ́
so láti wọn bẹ ọ̀gbẹ́ni bó ló ṣe wá jẹ́ ṣé kí n máa lọlé lóbi fún ni ìjọ ṣẹlẹ̀ lọ́la tí máa ń bí ìjà bákan náà ẹni tí ó wò tó bá jọ pawó àti ẹ̀pọ̀ tọ́run rẹ jẹ́ àìbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ìtẹ̀sí ní bòńkẹ́lẹ́ tẹ́ẹ̀fẹ̀ káwọn èèyàn gbọ́ so látàrí pé àṣetán nígbà ò bá yí sí eléyìí náà máa bí ìjà mizah kíyàn máa ṣàwàdà àwàdà akọ eléyìí náà máa bí ìjà àwọn àwàdà tí ò lẹ́tọ̀ọ́ bákan náà tá a bá ń bára wa ṣọ̀rẹ́ àwọn tí ṣẹ̀ríà tó gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìlànà bá a ṣe máa bára ẹni sọ̀rọ̀ láàrin àwùjọ tó bá ti di pé àwọn kan ò bá lò mọ́ àwọn tí ó máa tẹ̀lé náà ni wípé ìjà àjàkú akátá yóò máa ṣẹlẹ̀ bákan náà kọ́ ọmọ wa àwọn yòókù bí ẹni tó bíntín kí wọ́n máa wá kọ́ ọmọ ṣẹlẹ̀ rẹ̀ bí ẹni tó ga kọ́ ọmọ nífẹ̀ẹ́ kọ́ ọmọ já ṣáájú eléyìí yóò máa fa ìjà láàrin rẹ̀ àtàwọn èèyàn míì kí wọ́n á lọ́nà àbáyọ kúrò níbi ìjà nǹkan àkọ́kọ́ àkọ́kọ́ ṣe ni wípé kásàmà sáde ọlọ́wọ́n bá kó ń bí èṣù ìjà ìkànnì àwọn mọ̀dákìlù ṣèitán ìkànnì àwọn ọ̀nà tí àṣetán tí máa ń gbà wọlé ti ẹ̀dá ó ní ipasẹ̀ ìjà yìí ńlọ́jẹ́ lára àwọn ọ̀nà àbáyọ yẹn ni pé a fira wa sábẹ́ ààbò ọlọ́run gbogbo níta bá ti fẹ́ ṣe pátá tá bá ti rí pé ìbínú ti fẹ́ máa wá a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi minash shaitani rajim tó bá wà nínú ẹ̀rọ jókòó tó bá wà ní jókòó dìde lọ́sàlùwàlá láti pàṣẹ eléyìí inú tí ń bí ọ̀hún yóò dì tí ó kú ń bẹ̀ òjíṣẹ́ Ọlọ́hun bá sallallahu alaihi wasallam ọ̀rọ̀ àwọn méjì kan tó ṣe pé wọ́n ń búra wọn ní sọ́run wọn bẹ́ẹ̀ ní dìde bẹ́ẹ̀ lójú wọn pa bí ẹ̀rẹ̀ náà anábì ní mọ̀mọ́ sí máa gbólóhùn kan ó tí wọ́n bẹ́ẹ̀ lórí gbólóhùn náà ní ti ń ru wọn nínú pẹ̀lú ògọ́lọ́hùn yọ lọ́ọ̀lẹ̀ ẹ sọ fún kó ṣe a'udhu billahi minash shaitani rajim bí a ṣe ṣe ní tòótọ́ ọkàn rẹ̀ ó sì wálẹ̀ ara rẹ̀ ó balẹ̀ gbogbo kánsọ́run rẹ̀ tó dìde wọn lé gbogbo ẹ̀ pátápátá ńlọ́lọ́ọ̀lẹ̀ lára àwọn ọ̀nà àbáyọ ni pé kádùmọ̀lẹ̀ gọ́yìz wọ́n ní ọmọ àlè ìní máa rí inú tí ègbé ọmọ àlè náà ni wọ́n ó tún wá bẹ̀ tí ò tún wá ní gbà tó bá ti rẹ́ni tí ó ní ó ti tó bá wọn o yàjí ó tó bẹ́ẹ̀ kẹ́yà sí àtúnṣe láàrin ara yín kódà kéèyàn máa gbé ìbínú mi yìí Ọlọ́run subhanahu wa ta'ala ọkà kún àwọn aṣẹ́ rí tẹ́dà ó ṣe téèyàn ó fi jẹ́ kan ní ọmọ àlùjánnà onídàra Ọlọ́run ní sari'u ila magfiratin min rabbikum ẹ̀sán lápá ń tètè ẹ̀tára lọ síbi iṣẹ́ tẹ̀sí tọ́nà bó fi forí ẹ̀sẹ̀ ń jìn tẹ́fìdẹ́ntì ó wà àlùjánnà onídàra àlùjánnà tó ṣe wípé ìbú rẹ̀ lásán sánmà méjèèje àtìlẹ̀ méjèèje tá a bá papọ̀ ńlọ́sẹ̀sẹ̀ déédéé ìbú àlùjánnà àwọn Ọlọ́run la wá pálísẹ̀ lẹ̀ fún àwọn tí wọ́n bá bẹ̀rù Ọlọ́run bá ní nínú ìròyìn wọn ni wípé ibi tá à ń lọ gangan jẹ́ ìtẹ́lọ́bẹ̀ wal kadhimina al-ghayz làwọn tó ṣe wípé wọ́n máa ń pa ìbínú wọ́n máa ń gbé ìbínú mì bínú bá ń bí wọn wọ́n rọra sí mẹ́dọ̀ ẹni pé wọ́n ó gbé ìbínú wọ́n ó gbé mì lára àwọn ìròyìn wọn òun lè léyàn àárẹ̀ lè nu suratu Ali Imran Quran 3 verse 133 àárẹ̀ níbẹ̀ lára náà tún ni wípé al-afu amman zalamaka ẹ̀ ń bá bọ̀ sí ẹ̀ ń bá yàn ọ jẹ́ ìwọ lámòjú kúrò fún Abubakar Siddiq Ọlọ́run bá ń pálásẹ yẹn nínú suratu Nur Quran 24 verse 22 Ọlọ́run ní waliyafu waliyasfahu ẹ̀ lámòjú kúrò bí gbàgbé ń tọ́sẹ̀lẹ̀ ọ̀sẹ̀lẹ̀ ní ẹṣẹ́ sẹ́ ala tuhibbun an yaghfira Allahu lakum sẹ́yìn ọ̀fẹ́ kọ́nà ọba kó forí ẹ̀ṣẹ̀ ń jìn ní wallahu ghafurun rahim Ọlọ́run ọba tí máa ń forí ẹ̀ṣẹ̀ jìn ní ọba tí máa ń kẹ́ni tí máa ń láàánú ẹ̀dá lọ́lọ́run ọba ṣe gbìyànjú kó rí pé àtúnṣe ó wáyé láàrin ẹnì kejì rẹ tó jẹ́ oníyà rẹ̀ ìwọ ni ó kọ́kọ́ gbìyànjú ìwọ ni ó tẹ̀nà bíjàun bí ó ṣe parẹ́ nínú hadith Jabir hadith yẹn gùn ṣùgbọ́n ọ̀bí tá a fẹ́ lò ń bẹ̀ ni wípé wa khayruhuma ẹni tó lóore jùlọ nínú àwọn oníjà méjì alladhi yabda'u bisalam òní tó kọ́ ọmọ ẹnìkejì rẹ̀ tó kọ́ sálámà sí tí wọ́n dì mọ́ra wọn síjà fi parí. bíyàn bá tún wá ń ronú nípa àtúbọ̀tán tí máa ń wá lẹ́yìn ìjà èyàn ó sì mẹ́dọ́ èyàn ò ní í já o àwọn ìlú tí wọ́n ti jagun àwọn yẹn ni ẹ lọ bí léèrè báwo nílùú ń báwo ló ṣe rí ẹ̀yìn ẹja wo ti ń ṣẹlẹ̀ lókè ọya ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ti sá kúrò nílùú ntíjà máa bí ntí ọ̀dá ni ìjà máa tùlù ni ìmáa jẹ́ kìlú ìmáa jẹ́ ọ̀dà òru ni lára ẹ̀ náà bákan náà wọn náà wàá pé ọ̀dọ̀fin náà rẹ̀ máa wá bẹ̀rẹ̀ alẹ́ rẹ̀ wípé lè má da ọ̀họ́sìm kí ni tọ́fàjà náà torí kí mo fi ń jà gbogbo ntọ́ bá jẹ́ okùnfà àjà pátápátá hàwìlà ntújà níbà o gbìyànjú kó rí pé o jìnnà sí kó wá fi sùúrù kó fi kọ́ ẹ̀mí ara rẹ̀ tún wá gbìyànjú ẹnì kọ̀ọ̀kan wọn náà tá a mọ̀ pé àwọn kan lámarin àti lámarin wọn ń bára wọn jà ẹ̀jẹ̀ àdìrí kásakitiyan lórí bá a ṣe ṣe àtúnṣe
láàrin oníjà méjì nínú suratu An-Nisa Quran 4 verse 128 ọlọ́run bá sọ níbẹ̀ wípé was-sulhu khair ẹ ṣàtúnṣe àtúnṣe ọ̀dà àpọ̀ láàrin lọ́kọ láya láàrin bàbá àti ìyá láàrin ọ̀rẹ́ méjì ẹ ṣàtúnṣe kódà la khayra fi kathirin min najwahum kò sẹ́rọ níbi ká bà ká tẹ̀ àfẹn tí bá ń ṣe nǹkan nínú nǹkan mẹ́ta tí ń bọ̀ yìí lára ẹ̀mí aw islahin bayna nas ẹni tí bá ń ṣe àtúnṣe láàrin oníjà méjì kódà ẹni tó fẹ́ ṣe àtúnṣe hàn kò sí ní tó burú láti parọ́ láti lè bàjẹ́ kí àárín ẹ̀ méjì tó ti dàrú kó lè bá a tó àwa ń fi ọlọ́wọ́ bá à ń fi ọ̀kà ọ̀sọ̀ ọ̀nà àfi ń bẹ́ẹ̀ kọ́lọ́wọ́ bá kó ṣàánú wa ṣèitán ẹni ẹ̀kọ́ ọlọ́run má jẹ́ ọ̀ráyè láàrin wa o ìjà ò pé kò sóore níbi ìjà o ìmọ̀ ń lé orí jìnnà sẹ́dá ni o ọlọ́run sí alọ́mọ àlùjánnà má ṣe wà ní ọmọ náà o subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin. jazakumullahu khairan ọlọ́mọba wa san àwọn ọ̀sán wa Abdulrahman ọlálẹ́kan Muhammad al-Awwal ọlọ́mọba wa san wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀san rẹ̀ lórí ìdánilẹ́kọ̀ọ́ èyí tí wọ́n ṣe fún wa yìí tó kún kẹ́kẹ́kẹ́ tí ó sì tàbá oníkálukú inú Ramadan ni a wà yìí ọlọ́run má jẹ́ á ṣe àṣedànù sẹ́ nínú ìsẹ̀mí ayé wa àwọn tí wọ́n bí wá ní ohun tí ó kù ó tó aṣọ ọgbẹ gbogbo àwọn tí wọ́n náà bá ní tí wọ́n jẹ́ ẹni tí ẹ jọ gbọ́ ara yín yé àbí tí ẹ ti jọ dàrú wá ọ̀nà bí àtúnṣe ó ṣe wáyé kọ́mọ̀ jẹ́ kí gbogbo Kùránì tó ń kà gbogbo náfìlà tó ń ṣe gbogbo gbìyànjú rẹ lọ́sàn-án láàárọ̀ lálẹ́ látàrí kọ́lọ́mọ̀ bá lékè ọlá lè gbà ọ́ lẹ́rú kọ́ wàá di òtúbáńtẹ́ ọlọ́mọ̀ bá lékè ọlá yóò bá wa san yín ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀san rẹ̀. ní báyìí ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì ó ní yóò gòrí afẹ́fẹ́ pẹ̀lú pé Ramadan ó ti ń lọ sí òpin kọ́lọ́mọ̀ bá lékè ọlá kọ́ọ̀ká èmi àti kúnmi ẹni tí ó rí òpin rẹ̀ tí a tún ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ẹ̀ ní òkè yèèpẹ̀ nínú ọ̀kan nínú àwọn orígun Islam tí ó pàtàkì èyí tí ó ti ń kú lọ tí ọ̀rẹ́ ni ṣe wá sílé lórí mọ́ tí ọ̀gọ̀rọ̀ àwọn àfáà tí wọn ò tiẹ̀ sọ nǹkan kan nípa rẹ̀ mọ́ òun náà ní orígun azakat ìyẹn zaka yíyọ àwọn wo ni a yọ fún àwọn wo ni ọgbà bó ló ṣe pàtàkì tó kí ni Islam gangan fi sùn wọ́n ní obì tí ó bá gbó ẹnu àgbà òun náà ni èèyàn ó ti rí àwọn bàbá wa Sheikh Abdulwahid Abdulhamid àwọn ni wọ́n mọ̀ yànnàná eléyìí fún wa kọ́lọ̀ ọba àlékiọlá kọba wà pẹ̀lú wọn ní gbogbo ìgbà. barakallahu fikum. bisimilahi rahman rahim alhamdulillahi rabbil alamin wasalaatu wasalaamu ala imam almuttaqin wa qa'id almujahidin nabiyina muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa ashabihi ajma'in. adúpẹ́ ní ọ̀dọ̀ ọba olúwa wa ọba tí ó tún jẹ́ ká pàdé lórí ètò yín ètò wa ètò Nurul Islam lálẹ́ tìní kí ọba olúwa wa kó san gbogbo wa ní ẹ̀san rẹ̀ tó pọ̀ lórí rẹ̀ ẹni tó wá ń sanwó ètò náà ní ìrántí màmá wa Alhaja Elizabeth Babatunde ilé Gomboro kí ọlọ́wọ́n ọba kó máa bá ní ran ẹni náà lọ́wọ́ kó má jẹ́ kí ó máa padà sí ibú kó sì máa bá ní ṣàlékún àrísìkí rẹ̀ màmá Alhaja Elizabeth kọ́lọ́n ti bá ní kẹ́ wọn kó bá ní gẹ̀ wọ́n kó bá ní sí wọn ní ọmọ àlìjánnà onídẹ̀ra lọ́la la ilaha illallah. gẹ́gẹ́ bí àwọn àfáwà Iskil Hamza yẹ̀yàn ṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún wa kí ọlọ́wọ́n bá kó bá ní ṣàlékún orí wọn. azakat ó ní ẹ̀kọ́ eléyìí ìní ọ̀dàlẹ́ ní orí pẹ̀lú àṣẹ ọlọ́run. tá a bá ní azakat èdè Lárúbáwá ó ní azakat èdè yìí ó pín sí méjì lọ́dọ̀ àwọn àfọ onímọ̀ ṣẹ̀ríà. azakat lédè abínibí wa ní àfọ̀mọ́ nínú dúkìá àfọ̀mọ́ nínú dúkìá ẹni gẹ́gẹ́ bí ṣẹ̀ríà ọlọ́run ṣe gbé e kalẹ̀. àfọ̀mọ́ yìí ó pín sí ọ̀nà méjì tá a sọ pé ìní zakat lédè Lárúbáwá. zakatun mafurudotun wa zakatun masnuna saka èyí tọ́jọ́ ranyàn nínú òfin Ọlọ́run àti zaka èyí tọ́jẹ́ súnà ìyẹn ni yé pé èyí tá a fẹ́. saka èyí tọ́jẹ́ ọ̀ranyàn nínú òfin Ọlọ́run ó pín sí ọ̀nà mẹ́rin tiẹ̀. àkọ́kọ́ nínú rẹ̀ ni sakatul amwal saka lórí àwọn owó àti dúkìá tọ́lọ́mbà jogún fún ẹni
lókùrúgbà tí owó tàbí dúkìá bá wọ nǹkan tí yọ wọ̀ tí sàká tí ó fi wọnú rẹ̀ nínú òfin Ọlọ́run. ẹ̀kejì ni àrúdù tìjára, òwò tó ṣe yí pé èèyàn gbé kalẹ̀ tí èèyàn ń rí owó látara rẹ̀, sàká máa ń wọ òun náà. bí òwò wo lápèjúwe building materials ilẹ̀ yẹn ń tà, ẹ̀rí tó bá já sí pé ntẹ́yàn fi dókòwò rẹ̀ ó tó iye téèyàn ò ní lọ́wọ́ tọ́dún kò yípo bá lọ́wọ́ èèyàn téèyàn ò ní ní gbèsè lọ́rùn tí sàká ó fi di ọ̀ranyàn nínú owó òun tó bá já sí pé èèyàn fi pilẹ̀ òwò yìí, dandan ni kéèyàn máa yọ sàká lórí rẹ̀ lọ́dọọdún. owó tó wà ńlẹ̀ èèyàn mọ̀, ọjà tó wà ńlẹ̀ èèyàn mọ̀, èèyàn ó ṣírò gbogbo ẹ̀ papọ̀ tó bá ti wọ iye téèyàn ní lọ́wọ́ tí sàká máa ń wọ̀ tàbójú bẹ́ẹ̀ lọ, ó ti di dandan kéèyàn yọ sàká nínú rẹ̀ tọ́dún kan bá yípo bá mọ́yàn lọ́wọ́. yálà èèyàn ń taṣọ ni, irin lèèyàn ń tà ní, sìmẹ́ǹtì lèèyàn ń tà ní, so pákó lèèyàn ń tà ní, ẹ̀wà ìrẹsì lèèyàn ń tà ní, èlùbọ́ lèèyàn ń tà ní, gbogbo ọjà téèyàn máa ń tà tó ajá sí pé owó téèyàn fi dókòwò rẹ̀ ó tó yẹ téèyàn ò ní lọ́wọ́ tọ́dún kò yẹ kó bá lọ́wọ́ èèyàn téèyàn fi yọ sàká nínú rẹ̀ fọlọ́run ọba. ó di dandan kéèyàn máa yọ sàká lọ́dọọdún. ìyọ́ wà lọ́wọ́ ní cash, èyí ó sì rú ọjà tó wà ní ṣọ́ọ̀pù, àwọn ọjà tó wà ní store, èyí ó sì gbogbo ẹ̀ mọ́ra wọn. lókùrúgbà tí ó bá ti sí gbèsè lọ́rùn èèyàn, kódà bá àpapọ̀ gbogbo ẹ̀ bá jẹ́ 15 million naira, èyí ó divide ẹ̀ by 40 ní ìdá kan nínú ogójì ilẹ̀ tọ́ tí Ọlọ́run ti ṣe sàká nínú rẹ̀. kìí sowó nìkan ní sàká wọ̀, ọwọ́ ọjà, ọwọ́ òwò, kódà ọwọ́ bísínẹ́sì tí èèyàn máa ń ṣe ní. ẹ̀ẹ̀kẹta ní sàkátùl harsi, sàká èrè oko. sàká èrè oko, ẹni tó ní fáàmù tó ní oko tó ṣe yí pé àwọn odidi irúgbìn wọn bẹ́ẹ̀ gbà tí sàká wọ̀, gbogbo ìgbà tó bá ti ń kéré òní yóò máa yọ sàká. bá a ṣe yọ sàká èrè oko ó ti wà pẹ̀lú àlàyé nínú ṣẹ̀ríà Islam. ẹ̀kẹrin ní zakatu bahimatil an'am, sàká àwọn ẹran ọ̀sìn bíi kéèyàn lágbo rànkúnmí, agbo màálù, agbo ewúrẹ́, agbo àwọn àgbò àti àgùtàn. ó ti níye òǹkà tí kọ̀ọ̀kan tí ó dà lọ́dún èèyàn tí sàká tí yóò fi wọ orí ìkọ̀ọ̀kan wọn nínú òfin Ọlọ́run. ṣẹ̀wárí sàká ń tá a pè ní ọ̀ranyàn yìí, ọ̀ranyàn ní nínú òfin Ọlọ́run lórí ẹni tó bá ti kó sínú kọyọ fọ́lọ́run nínú Islam. ọjọ́ ọ̀ranyàn ojúlówó pọ́nbélé ni, kìí ṣe ọ̀ranyàn tí wọ́n fi ọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mú nínú ṣẹ̀ríà Islam. tí a bá kọ̀ tí ò bá yọ tó sì ti wọnú ọgbà kọyọ fọ́lọ́run, onítọ̀hún tó bá ikú sórí rẹ̀ ń lọ jẹ̀yà lórí rẹ̀ lọ́dọ̀ ọba olúwa wa ni. sàká ẹlẹ́ẹ̀kejì ó ní ìta pè ní sàká tọ́tọ́ súnà. òun pín sí méjì ń tiẹ̀, ẹni sadakat, àwọn sàrà tàbí ìtọrẹ àánú. ẹni tó bá wù, ẹni tó bá fẹ́, ẹni eléyìí ẹni ó ṣe é, ó sì ní ẹ̀san rí nínú fẹ́ni tó bá ń ṣe é lọ́dọ̀ Ọlọ́run. ẹ̀kejì ẹni àdáyà, ọrẹ, ẹ̀bùn, ẹ̀rí kéèyàn máa fún ọmọlàkejì, ẹ̀rí láníyàn ti torí ìtọ́lọ́hun. sàkátù masnuna, sàkátù mustahaba, sàká tọ́jẹ́ súnà, sàká tí wọ́n fẹ́ ká máa ṣe ìlélẹ́yìn náà jẹ́ téèyàn gbẹ̀san rẹ̀ lórí rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run, ṣùgbọ́n kì í sọ̀ranyàn nínú ṣẹ̀ríà Ọlọ́run. ẹni ọba kọ̀ tí ọba sí yẹn kò sẹ́jọ́ kan tí ó lọ jẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ṣùgbọ́n tó bá ṣe é yóò lọ gbẹ̀san rẹ̀ lórí rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. ṣùgbọ́n tá àkọ́kọ́ tá a pè lọ́ranyàn tọ́ba ìdọ̀ranyàn léèyàn lórí téèyàn bá kọ̀ tí ọba yọ, kò sí téèyàn lè fi mórí bọ́ lọ́wọ́ ìyà tó bá di ọjọ́ ọ̀gbẹ́ǹde àlìkìyámà níwájú Ọlọ́run. ẹ wàá rí sàká tọ́jọ́ ranyàn táwọn yìí tó ṣe pé pàápàá jùlọ kéèyàn yọ fọ́lọ́run
tí èèyàn bá ti ní dúkìá tàbí owó tí sàká wọ̀ nínú owó oṣù Ramadan tá a wà yìí ó ti di dandan fún yàn. Ẹ̀rí ojúṣe èèyàn ó ní ìkan nínú òpó 5 tó wà fún Islam òun ni sàká yìí wà ibi tó pọn dandan dé ibi tó pàtàkì dé nínú Islam. Ọlọ́run gangan ni ló ṣe ní ọ̀ranyàn nínú owó àti dúkìá àwọn tí wọ́n bá jẹ́ ọlọ́rọ̀ tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo. Ọlọ́run ò ṣe sàká lọ́ranyàn fún tálíkà tàbí mẹ̀kúnnù tó ṣe yí pé àṣírí rẹ̀ rárá ń bò díẹ̀díẹ̀ ni tàbí kò sí bẹ́ẹ̀ lówó lọ. Sàká kì í sọ̀ranyàn fúnra àwọn báwọn táwọn náà bá fẹ́ sojú kòkòrò sàká ń tọ́jẹ́ súnà tọ́jẹ́ ń ta àfẹ́ ẹni wọn ó ṣe wọ́n mọ̀ ṣe sàrà wọ́n mọ̀ ṣètọrẹ àánú fáláìní tí wọ́n mọ̀ pé àwọn tó ní ju eléyìí lọ ó yẹ káwọn ṣàánú eléyìí bí kí wọ́n mọ̀ ṣe ìtọrẹ fẹ́ni tí wọ́n bá rí i pé eléyìí ó yẹ káwọn ta ní ọrẹ. Ìwọ̀n pé tálíkà ọyọ sàká ń tọ́jọ́ ràn yàn Ọlọ́run ọ̀fara ni wá nínú Ìsìláàmù tó torí rẹ̀ dá wa sáyé. Ẹ wá rí sàká tọ́jọ́ ràn yàn yìí Ọlọ́run ọba ṣe lọ́ràn yàn lórí àwọn tí wọ́n jẹ́ olówó tí wọ́n jẹ́ onídúkìá rẹpẹtẹ tí wọ́n jẹ́ ọlọ́rọ̀ tí sàká wọnú ọrọ̀ àti owó àtàrísìkì wọn nítorí kó lè jẹ́ àfọ̀mọ́ fún wọn kúrò nú ẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run kó sì lè jẹ́ àfọ̀mọ́ fún owó wọn tí Ọlọ́run ọba tó fi ta wọ́n lọ́rẹ yìí bákan náà kó lè fọ̀ wọ́n mọ́ kúrò níbi ahun àti ìwà ọ̀dájú nínú àrísìkí àti owó tọ́lọ́run ọba jogún fún wọn kó sì lè jẹ́ ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn fún àwọn tálíkà tí bùkátà ń bẹ lọ́rùn wọn gbà tó ṣe pé kò ṣe bẹ́ẹ̀ sí owó tán lè fi gbọ́ pẹ̀lú rọrùn lọ́wọ́ wọn tàbí ní àpò wọn. Bákan náà kó lè jẹ́ ìkúnlọ́wọ́ fún àwọn bí opó tí wọn ò lọ́kọ láyé mọ́ tàbí àwọn ọmọ òrukàn tí wọn ò ní bàbá nílé ayé mọ́ tàbí àwọn míì náà tó ṣe yí pé ó yẹ kí a máa nawọ́ ọrẹ sí wọn. Tá a ti wà ráwọn olówó tí sàká owó wọn tó yẹ kí àwọn olówó yìí kí wọ́n máa mú nínú sàká wọn tó bá jọjú kí wọ́n máa fúnrú àwọn báyìí láti fi kún wọn lọ́wọ́ láti fi dùn wọn nú káwọn náà ò fi lè wà nínú ìsẹ̀mí èyí tó ṣe yí pé yóò ṣe jọ́mjọ́m. Òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ó bójú tó ọ̀rọ̀ sàká yíyọ yìí nípa pọ́ pàtàkì ọjọ́ ràn yàn látọ̀dọ̀ Ọlọ́run ọba wá gidi gan lójú ayé rẹ̀ débi pé ó ní àwọn tí wọ́n dìídì máa ń lọ rán àwọn ọlọ́rọ̀ tí wọ́n jẹ́ olówó létí tákòókò àti yọ sàká wọn bá ti ń sún mọ́ wípé ká má gbàgbé o láti yọ sàká tọ́jọ́ ràn yàn fún wọn nínú òfin Ọlọ́run ọba o torí pé ó yẹ ká kúnra wa lọ́wọ́ lórí tí ó bá fa oríire fún aláyé àtàlìkè àmọ́ ká má máa wòra wọn ràn. Ìyẹn ni òjíṣẹ́ Ọlọ́run ẹ̀rí ni ló fi máa ń ṣe eléyìí tó ní àwọn tí máa ń lọ rán àwọn onídúkìá àwọn olówó létí tákòókò àti yọ sàká wọn bá ń sún mọ́ wípé tọ́ Ọlọ́run ó ṣàlékún àsìkò yín o kò ní jẹ́ ẹ máa padà sí ibú o ẹ má gbàgbé àti yọ sàká yín o ọ̀ranyàn tọ́lọ́run ní o kẹ́ ẹ fi lè là lálìkìyámà látara owó látara dúkìá yín o. Èyí náà ń dẹ̀ ní àwọn sàábé rẹ̀ bójútó nígbà tó fàyè lẹ̀ débi pé Abubakar Siddiq kọ́lọ́mbà ní sàlékún ìyọ́nú rẹ̀ fún nígbà tó di àlífà alákọ̀ọ́kọ́ lẹ́yìn táwọn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam jáde láyé táwọn kan tí wọ́n ní òjíṣẹ́ Ọlọ́run ti kú sàká táwọn máa ń yọ lójú ayé rẹ̀ àwọn ò ní yọ mọ́ ìwọ́n àwọn ọmọ kírun àwọn ọmọ gbààwẹ̀ Ramadan àwọn ọmọ ṣáájú wọn sàká yẹn ìní òsì lọ́dọ̀ àwọn mọ́. Abubakar ó ní rárá ó ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n máa yọ sàká ń dandan ni òun ó rí i pé bí wọ́n ṣe ń san lójú ayé ànábì ni wọ́n máa san lẹ́yìn tá ànábì kú tán sallallahu alayhi wa sallam. Abubakar múragírí ó bá wọn jà lórí rẹ̀ ó ṣe wàhálà lórí eléyìí tí àwọn èèyàn yìí náà fi di ẹni tó gbà lóòótọ́ pé àfi káwọn máa yọ sàká yìí lọ nínú dúkìá nínú owó àwọn báwọn ṣe ń yọ lójú ayé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam torí pé Ọlọ́run làwọn ń yọ fún lójú ayé ànábì Muhammad sallallahu alaihi wasallam ànábì ọ̀hán ní kú tán káwọn wá sọ yìí pé àwọn ọ̀yọ́ sàká yìí fọlọ́n mọ́ gẹ́gẹ́ bó ṣe wà nínú ṣẹ̀ríà Ọlọ́run ọba. So èyí ń túmọ̀ sí pé dandan ní sàká nínú
owó àwọn olówó tí wọ́n bá kọ̀ tí wọ́n ò bá yọ á kò síbi tí wọ́n lè rí gbégbà lọ́jọ́ gbèǹde àlìkìyámà tí wọ́n ò fi ní lọ fara gba ìyà nínú iná Ọlọ́run ọba. ìyẹn làwọn àfáà fi sọ wípé ìdájọ́ tó wà lórí sàká ni pé ọ̀ranyàn ni ẹ̀ńtọ́ bá wá ní kìí ṣe ọ̀ranyàn tó tako ìjọ́ranyàn sàká nílé ayé rẹ̀ tó sì ń pera rẹ̀ ní mùsùlùmí tó ní sàká ìsọ̀ranyàn nínú ìsìláàmù tó ń wo pàápàá kìí sọ̀ranyàn ẹni ó bá fẹ́ ló lè yọ sàká o kìí sọ̀ranyàn nínú ìsìláàmù tó ń wo àwọn àfáà ní fàwọ́ káfíà irúfẹ́ ẹni báyìí ti di kèfèrí ká mọ̀ pé lónígbàgbọ́ òdodo ó ti di kèfèrí mọ̀rútádù ó ti kó mọ̀ ó ti múdì kúrò ní islam ká mùsùlùmí ká mọ̀ sàfitì rẹ̀ sọ́dọ̀ wa mọ́ á pé yustatab á ní kó ronú pìwàdà kọ́ pàǹtọ́ sọ̀ǹdà tí bó ṣe yọ wà kó lọ́rùn èèyàn ní sàká kó ní kèé ṣe ń tọ́ bá wúyàn kó ní bó ṣe wà nínú òfin ọlọ́run tọ́jọ́ ràn yàn nu tọ́ bá gbà bẹ́ẹ̀ tó wí bẹ́ẹ̀ alihamudulila ó kó nké fèrè yóò mọ wà ní mọ́mí ẹni rẹ̀ lọ tọ́ bá yarí á sì wá àṣì fún á sì wà lálẹ́ tí ó bá gbà ó tó nǹkan tí sẹ́rí àlẹ́ yìí pé kápá nítorí rẹ̀ torí pé yóò mọ bẹ̀sìn jẹ̀ báwọn gbogbo èèyàn ni wọ́n mọ̀ sọ fún pé sàká kìí ṣe ọ̀ràn yàn wọ́n fi ilẹ̀ wọ́n mọ̀ yọ àjàsípò nírọ̀ lọ́lọ́run pa irọ́ ni òjìṣẹ́ ọlọ́run ọba ọ̀hún pa nìyẹn. lẹ́yìn eléyìí wọn á ní ẹni tó bá kọ̀ tí ò yọ sàká ṣùgbọ́n tó lọ́rùn yàn ni ṣùgbọ́n kò ẹni irú ẹni bẹ́ẹ̀ ọkàn yọ ni nítorí pé ahun ń bá a jà ẹ̀rí ọfẹ́ máa sahun sí ara rẹ̀ torí èèyàn ọ̀rọ̀ lọ́n sahun sí so wọ́n ní sọ gbà pé ọ̀ràn yàn ni olóhùn gbà pé ọ̀ràn yàn ni kí á ló dé tọ̀ yọ oníkàlọ́ wọn sàṣàánú àwọn tó ṣe pé ahun ni ò fi fẹ́ yọ sàká ṣẹ̀ríà ní ká yọ sọ̀rọ̀ lábẹ́ ìjọba Islam ẹ̀rí eléyìí akúnlọ́wọ́ nù lórí tí ó fà kọ́là níwájú ọlọ́run tó bá di ọjọ́ ìgbéǹde àlìkìámà àwa lè kọ́ lẹ́kọ̀ọ́ wípé àìsàhun lójú ọ̀nà tọ́lọ́run bá pè lọ́ràn yẹn tí wọ́n náà mà lọ́ràn yẹn ó sì lè máa sahun lórí rẹ̀ kò yẹ kó o máa sahun lórí rẹ̀ pàápàá kò yẹ kó o máa sahun lórí rẹ̀ so wọ́n lè bá wí ìjọba ìsìláàmù lè bá wí eléyìí òun ni ìlànà nípa tilé ayé ṣùgbọ́n tó bá dọjọ́ ìgbéǹde àlìkìámà ọlọ́run ọba nkẹ́yìn tó bá dọjọ́ ìgbéǹde àlìkìámà ẹni tó bá kọ̀ tí ó bá yọ sàká ìdíyàjẹ́ ń bẹ fún lápèjúwe ọlọ́run ọba ń sọ ní suratu Ali Imran aya 180 òní wàlá yahsabanna ladina yabkhaluna bima atahumullahu min fadli huwa khayran lahum bal huwa sharrun lahum sayutawaqquna ma bakhilu bi yawmal qiyamah àwọn tó ṣe pé wọ́n ń sahun nínú dúkìá nínú owó tọ́lọ́run fi ta wọn lọ́rẹ tí wọ́n kọ̀ tí wọ́n yọ ọ̀ranyàn tọ́lọ́run nínú rẹ̀ tó jẹ́ sàká wọ́n á rò pé báwọn ṣe ń ṣe lọ́dà ọlọ́run ní aburú ló jẹ́ fún wọn o kì í ṣe ń tọ́ da o torí pé ìyà ìní owó tí wọn ò yọ sàkà nínú rẹ̀ ìyà ni ó dà sí wọn lọ́rùn tó bá dọjọ́ gbèǹde àlìkíámà ìyà ni ó bì fún wọn. so anabi wa Muhammad sallallahu alaihi wa sallam ó sì sọ nínú àdìsí kan tó lálàáfíà tó ń bẹnu sọ Bukhari pé ẹni tọ́lọ́run bá fún ní owó tó fún ní dúkìá tí sàkà wọ̀ tí ó wá yọ sàkà nínú rẹ̀ odidi ejò ńlá kan inú wọn fi ṣe àhùn lọ́jọ́ gbèǹde àlìkíámà inú àwọn ìyà tí ó jẹ́ tó sì pé alápárí pé ejò ni tó ṣe pé ejò yẹn ó máa sàn ni tí ó máa sàn ni ní sàkúsàn tó ṣe pé yóò tún á máa sọ ìyẹn ejò yẹn fúrúfẹ́ ẹni bẹ́ẹ̀ wípé ana maluka ana kanzuka èmi ní dúkìá tó ní nílé ayé tó ọkọ̀ tó yọ sàkà ń bẹ́ẹ̀ èmi ní dúkìá tó ní nílé ayé èmi lówó tó nílé ayé tó ọkọ̀ tó yọ sàkà ń bẹ́ẹ̀ nítorí ìtọ́lọ́m tó ní tọ̀wọ́n á máa jẹ̀múrúra bíjò yẹn ṣe ń sàn tó sì ń sọ wípé òun lówó tó ọkọ̀ tó yọ sàkà fọ́lọ̀ nínú rẹ̀ nílé ayé tí èkú ìkànnù bákan náà ìní ọba àlékè ọlá ń sọ ní suratu Tawba àyà 34 and 35 pé àwọn tó ń tọ́jú owó wọn bẹ́rẹ́bẹ́rẹ́ tí wọn à ní mú ọ̀ràn yẹn tọ́lọ́wọ́n bá kúrò níbẹ̀ tí wọ́n mọ̀ sáwọn sọ fún ẹ pé ìyá ẹlẹ́tẹ̀ èrò ni ọ̀jẹ̀ wọn tó bá dọjọ́ gbèǹde àlìkíámà ọjọ́ tó wù wọn ó di bí iron tí wọn ó gbé sínú náà jáàdámà tí ó gbóná tí wọn fi máa lọ̀ wọ́n níwájú lọ̀ wọ́n lẹ́gbẹ̀ẹ́ lọ̀ wọ́n níkùn lọ̀ wọ́n lẹ́yìn tí wọn á máa sọ fún ẹ pé tọ́ èyí tí ẹ̀kọ́ tẹ́ ẹ̀yọ sàkánú rẹ̀ ńlódìyà sí yín lọ́rùn lónìí o tí wọn ò sì ní rọ́nà àbáyọ léyìí tó sì dá sí pé odidi sàkátọ́lọ̀ ń ṣe lọ́rùn ẹ̀yàn yìí owó kékeré ni lápèjúwe ẹni tí ó yọ sàká nínú owó tó ní lọ́wọ́ lákòókò tá a wà yìí
yóò ní tó tó 671,000 lọ́wọ́ 367 naira. Èyí tí owó tí sàkà wọ̀ lákòókò tá a wà yìí ní 671,367 naira ilé yìí ó ní lọ yálà ní báńkì ni o yálà ó ní lọ́wọ́ nínú ilé ni o ẹ̀rí ọdún kan wà yípo bá lọ́wọ́ rẹ̀ kò ní sí gbèsè lọ́rùn rẹ̀ ó wá yọ ìdá kan nínú 40 nínú 671,367 naira yìí ẹ̀yin náà wò tá a bá ní ìdá kan nínú 40 ńlá ayọ̀ ó túmọ̀ sí pé ayọ̀ 16,790 naira ńlọ́yọ̀ tí ó jẹ́ ọ̀ranyàn tọ́lọ́hún nínú 671,367 naira ọ̀yọ̀ just ordinary 16,790 naira péré fún àwọn aláìní káwọn náà kí wọ́n ráǹfààní nínú owó rẹ̀ kí owó tó yọ yìí kó tún lè jẹ́ àlékún ìbùkún sínú owó rẹ̀ sí ọlọ́run wá jayò pa ni lẹ́ẹ̀kan lọ́dún péré tọ́ọ̀bà tó ní gbèsè lọ́rùn ni kọ́ yọ ìdá kan nínú 40 lápèjúwe èèyàn ní 1 million naira nínú àkáǹtì ọdún kan yípo bá lọ́wọ́ èèyàn kò sí gbèsè kankan lọ́rùn èèyàn ọdún kan yípo bá nínú àkáǹtì èèyàn ordinary 25,000 naira lọ́jọ́ náà yàtọ̀ ọlọ́run nínú 1 million ọlọ́run tó wá ṣe 1 million fún ọ tó wà nínú àkáǹtì rẹ fún dídí ọdún kan ò ní gbèsè lọ́rùn oúnjẹ òun mu ní pẹ̀lú rọrùn òun jáde òun gbọ́ bùkátà aya ní pẹ̀lú rọrùn òun gbọ́ bùkátà ọmọ ní pẹ̀lú rọrùn òun gbọ́ bùkátà ẹbí rẹ ní pẹ̀lú rọrùn kò sí gbèsè kankan lọ́rùn rẹ 1 million bẹ nínú àkáǹtì ibi tẹ́lòmí ò ti ní 500 naira nínú àkáǹtì ọlọ́run wá ní kọ́ rántí àwọn aláìní àwọn mẹ̀kúnnù àwọn ọmọ òrukàn àwọn tí wọ́n ti kónú gbèsè àwọn tí sẹ́ wọ́n ti dojúrú ẹ̀rí 25,000 naira nínú mílíọ̀nù kan kọ́ wa jẹ́ wàhálà lọ́rùn rẹ̀ tọ́lọ́ ò ní lóṣooṣù kò pé lọ́sọ̀ọ̀sẹ̀ kò pé lóṣù mẹ́ta onílẹ̀ẹ̀kan lọ́dún ó tún ṣe májẹ̀mú wípé kọ́mọ̀sí gbèsè lọ́rùn rẹ̀ ó túmọ̀ sí pé tí èèyàn bá lówó tí sàkáwọ̀ tí gbèsè wà lọ́rùn gbèsè yẹn ni wọ́n ní kéèyàn ọ̀sán tó bá san gbèsè yẹn tí n tó kú ọ̀bà tó yẹ tí sàkáwọ̀ mọ́ ọ̀yọ́ sàkà lọ́dún yẹn ni bí àánú ọlọ́run ọba tún dé ìdí ẹ̀ nìyẹn tó fi já sí pé ọlọ́run ti ṣe mẹ́jọ jàre lórí ẹ̀dá tó bá jẹ́ olówó tí ọba yọ sàkà tó bá dọjọ́ gbéǹde àlèkè àmọ́ ìyà ní ọlọ́jọ́ torí pé ọlọ́run ọba ọ̀fara ni wá ọ̀fara dẹ̀ wá pẹ̀lú sàkà ni àwọn olówó ká gbìyànjú láti yọ sàkà wa bó ṣe tó àti bó ṣe yẹ olówó mi ó sì máa tanra rẹ̀ inú Ramadan tá a wà yìí o lè lọ ra bí ẹnfílópù dọ́sìn nìkan yóò wá kọ sàkà sẹ́yìn kọ̀ọ̀kan yóò àfi bíi 1,000 sí inú kọ̀ọ̀kan yóò àmì lọ fáwọn lèmọ́mù tàbáwọn àfáà kan ládùúgbò sàkà àwọn nu o ẹni tó ra ẹnfílópù dọ́sìn nìkan tó wá fi 1,000 12,000 nu ó sì lè já sí pé 7 million lóní nínú kíní o àkáǹtì àwọn àfọwọ́ àmọ́ ṣàdúrà fún ọ̀yọ́ sàkà sára lásán ló ṣe so kọ́lọ́n ọba kọ́dákun kọ́mọ́sí wa ní ẹni tí ọmọ sàrùn sí ara rẹ̀ tí ó wà lọ kóra rẹ̀ sí ní ìyàlọ́jọ́ gbèdé àlèkè àmọ́ lọ́la láhàúlá wàlà quwwata illa billahi al-aliyyil azim. jazakumullahu khairan ọlọ́run bá wa sọ bàbá ní ẹ̀san rẹ̀ a rí wípé ìdánilẹ́kọ̀ọ́ yìí bí kí wọ́n má dá lé ń bẹ̀ ni kò wú àwọn náà kí àwọn náà ò dá lé ń bẹ̀ torí pé nínú tí ìgbàgbé ti fẹ́ bá ó ní ọ̀rọ̀ zaka kódà ọ̀gọ̀rọ̀ àwọn àfáà wọ́n ti darí tí ń jẹ́ ìtumọ̀ zaka lọ sí ibòmíì àbí kí a wí sánpáná pé wọ́n ti darí ẹ̀ lọ sí àpò ara wọn ìyẹn fà á tó fi jẹ́ wípé wọ́n sàwọn rankankan mọ̀ wípé kí a padà sójú òpó ti ọba tí ń jẹ́ Allah ọlọ́run ọba àlékiọlá yóò bá wa san yín ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀san rẹ̀ ètò yín ètò wa Nurul Islam ètò tí a pè yama ní ìrántí mọ̀mọ́ wa Alhaja Elizabeth òun náà ni a sì wà ní ibẹ̀ lẹ́yìn wákàtí kan sísìn aláǹfààní láti máa gbọ́ ètò yìí kétékété ní gbogbo àwọn àyè tí a máa ń dárúkọ lórí ẹ̀rọ ayélujára wa wá ti tẹ Nurul Islam Al-Ibadan tí a sì lọ sínú YouTube wa àbí orí Facebook wa á bá àwọn prógráàmù yìí láti gbà tá a ti bẹ̀rẹ̀ débi èyí tí à ń ṣe lọ́wọ́ yìí a bá ní ibẹ̀ kọ́lọ́mù bá lékeọlá kó dúró tì wá fún èèyàn tí ẹ wà nílé tí ẹ fẹ́ pè láti béèrè ìbéèrè kan àbí kejì ibi tí a pè sí òǹlẹ́lẹ́ yìí 080 32
63 1037 kí a gbọ́ ní ẹ̀kan sí 080 82 63 1037 080 82 63 1031 okay 1 ní ó parí rẹ̀ okay ṣe 7 080 82 63 1031 àmọ́ retí ìpè yín tó lórí pé ìpè yọ wọlé bàbá wa Sheikh Abdulwahab Abdulhamid olówó tí ó ra mọ́tò àbí tí ó ra tọkọ ilé fún ìkan nínú náà. wàhálà sàtúlà à ń gbọ́ yín o. náà kí ni ìbéèrè yín. náà ọlọ́run sàn yín lẹ́sàn rí Sheikh Abdulhamid wọ́n ní àdúrà Laylatul Qadr àdúrà ló yẹ ká bẹ̀rẹ̀ ọjọ́ wo ló yẹ ká fi sí. ọlọ́run sàn yín lẹ́sàn rí Laylatul Qadr èyí tó jẹ́ ti Sunni a máa wá láti gbà tí Ramadan bá ti di láti jẹta láti máa wá títí Ramadan tí ó fi parí Laylatul Qadr kò yẹ sí ní táwọn máa dájọ́ mú ẹ lọ́sàn-án àbátún wa dá sọ á máa dùn á máa ṣe kínní so gbogbo òru ẹ lọ mọ́ṣáláṣí ẹ lọ ṣe ìtìkáàfù ibi tẹ́ ti rí Laylatul Qadr ọlọ́run ṣe ní rọrùn. ìjọba àti ìlọ ìtìkáàfù inú ilé rẹ̀ kọ́ mọ̀ sí bàdà rẹ̀ jẹ́ mẹ́. ẹ ti wọlé o. wa alaikum salaam wa barakatuh. náà kí ni ìbéèrè yín. ìgbọ́n yẹ gbọ́n sókè. ẹni tọ́kọ ilé. náà. so owó tó fi kọ́ ilé yẹn ti bá bí ṣé sàká wà àbí sàká ọ̀wọ́ àwọn bàbá ti gbọ́ wọ́n dá wa lóhùn rẹ̀. ilé téèyàn fi owó rẹpẹtẹ kọ́ tó wájá sí pé àtẹ̀bí èèyàn ìní ń gbé sàká kankan ọ̀wọ́ sàká kankan kọ̀ wọ́ ilé gbénu bí ìgbà téèyàn fowó rẹpẹtẹ ra mọ́tò téèyàn ń gùn sàká kankan kọ̀ wọ́ wọ́n tó wájá sí pé ilé téèyàn kọ́ téèyàn fi ń rẹ́ǹtì ni tó bá já sí pé owó yẹn onítọ̀hún ó fi ń gbọ́ bùkátà ara rẹ̀ tí ó máa ṣẹ́kù sàká ọ̀wọ́ wọ́n tó wájá sí pé oníbùkátà ti ń gbọ́ owó tí ń wọlé ohun tó yẹ tí sàká wọ̀ lọ́dún tí ń yípo bá lọ́wọ́ yọ ọmọ yọ sàká lórí rẹ̀. Jazakumullahu khairan. náà ẹ ti wọlé o. ok ìbéèrè tí ó wà níbí àwọn olówó tí wọ́n máa ń ra mọ́tò fún àáfàá àbí tí wọ́n kọ́lé fún wọn tí wọ́n gbà pé àwọn ti yọ zaka sílẹ̀ yìí náà yẹ zaka ni àbí kí ni. sàrà ni wọ́n ṣe kì í ṣe sàká wọn ò yẹ pé ká mówó sàká ká fi ra mọ́tò fáàfáà ká mówó sàká ká fi kọ́lé fún kéne o àáfàá ìran mẹ́jọ ìní gba sàká táàfáà bá wà nínú ìran mẹ́jọ yẹn ká lọ fún ní sàká kóun náà fi ṣètò ìgbésí ayé rẹ̀ òun náà lè tàtàrà rẹ̀ ní bísínẹ́sì tó ṣe wípé òun náà máa yọ sàká tó bá yá nínú rẹ̀ wọn ká fi ra mọ́tò fáàfáà ó ṣe sàrà nìyẹn kì í ṣe sàká lọ yọ. Sheikh Abdulrahman àwọn àfáà tí wọ́n ń sọ pé wọ́n ti ṣe dáadáa sí wa ẹ ṣe dáadáa náà mò ń gbọ́ yín o. ẹ jìnnà sí rédíò yín adákùn. àbíkẹ́ ẹyin lẹ̀ náà ẹ gbóhùn sókè o. wọ́n lè lówó tí àtàwọn báyìí ní ìsìn. a sọ ní ìsìn pé 671,376 naira ilẹ̀ yìí ò ní lọ tọ́dún kò yípo bá lọ́wọ́ yàn tí yìí ò ní ní gbèsè lọ́rùn tí yìí yọ sàkánú rẹ̀ bọ́ bá sì jù bẹ́ẹ̀ náà lọ so ìdá kan nínú ogójì èèyàn dá gbogbo ẹ̀sùn ogójì ìdá kan nínú ogójì ní sàká. kí ni ìdájọ́ àwọn àfáà tí wọ́n sọ pé àwọn ni yẹsà yọ sàká fún. kọ́lọ̀ ń kó sànù wa ẹ má ní wọ́n yọ sàká fún yín oríṣi yẹn mẹ́jọ tí wọ́n lẹ́tọ̀ọ́ láti gba sàká mo rò pé bánà ní àti gbọ́ bẹ́ẹ̀ náà bá jẹ́ kan nínú wọn bí a bá fún yín kò sí ní tó burú wàlẹ̀ àmìlí náà lé alọ́lọ́run yóò kése wàlẹ̀ àlìmí náà kìí ṣe àwọn onímímà kìí ṣe àwọn àfa àwọn tí wọ́n ṣe lórí kókà sàkájọ iṣẹ́ wọn mẹ́ta ni àwọn ọmọ àtọ́júlé lójúlé láti gba sàkájọ tí wọ́n bá gbàjọ tán wọn kò jọ lẹ́yìn ìgbékojọ wọn wà pín fáwọn èèyàn àwọn kò tiẹ̀ ní lójú sí ara wọn. ọlọ́run yóò bá wa san ẹ̀yin bàbá àbá ní ẹ̀san rẹ̀ wọ́n ní kí n dùn kí yọ pọ̀ sókè báyìí ní ọbẹ̀ oge ibi tí arimọ lónìí rè ẹ̀yin ìyẹn wa ẹ mọ̀ rò pé bóyá tí ọjọ́ Wednesday ti ń bọ̀ tó wá jẹ́ òru ọjọ́ ọdún dèédé àsìkò tí a ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí òun náà ni yóò tún wáyé ní ọjọ́ mẹ́jọ látago 9 sí aago 10 kọ́lọ́nkọ́ sọ wá di ìgbà náà ẹni tí ó jẹ́ kí ẹ máa gbọ́ wa kétékété òun Peace Ode Alhaji Toyir Abolade Imam àwọn ni olóòtú èmi ọmọ yín Escape Hamza yẹ̀yẹ́ ń ṣe máa ṣàlámà.